يا ربي عبدك يدعو لشيخ عبد العزيز عرشك لمربي على بقري على بيبي طول حياة مربي وصله من كل كرب جنب شر المعيب وفزوا أنت المجيب عرشك لمربي على بقري على بيبي طول حياة مربي وصنع من كل كرب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Jàmáà wa lọ́kùnrin nígun mẹ́rin ayéyányán, gẹ́gẹ́ bí ìṣe wa àtàṣà wa tó ṣe ń pé Ọlọ́run ò fẹ́ nǹkan méjì lọ́wọ́ wa bí kí bá ṣe ọpẹ́, ṣùgbọ́n ó bá ti lè dúpẹ́ náà tó fọ́lọ́run, Ọlọ́run tó wá padà já wa ní ẹnu, ó tó wá padà sọ fún wa ń pé wà ń tẹ̀ ń tó ní ìmọ̀ta wà látò ń sọ wà. Oore tèmi Ọlọ́run bá ṣe fún yín ẹ̀ lè dúpẹ́ tán. Ọlọ́run wà wọ́n lába ti kéré mọ́ tá a fi dúpẹ́ fún Ọlọ́run. Ìwọ náà tó bá ń wò mí sáà máa dúpẹ́ fún Ọlọ́run níjojúmọ́, ipò yòówù tó lè bára rẹ. Alhamdulillah. Alékún ìkẹ́gẹ́ Ọlọ́run kọ́ máa bá Ànábì Muhammadu àtúmọ̀tá gbogbo àwọn sàhábà rẹ̀ yányán. Lónìí ọ̀rọ̀ Ànábì la mú wá gẹ́gẹ́ bí ìṣe wa àtàṣà wa nípa àsọ ìsìn Rasul tantric bọ̀ lẹ́yọ lẹ́yọ àwọn ẹ̀ṣà tọ́lọ́run ṣe Ànábì, tọ́lọ́run tó wá bọ̀ Ànábì tí wọ́n ń jẹ́ àwọn ẹ̀ṣà kọ̀ọ̀kan márùn tó ṣe ń gbé tọ́lọ́run bá gbà wá láyè á parí gbogbo ẹ̀ lónìí, ṣùgbọ́n owó táyọ̀ bá yọ á tún máa mú wá fún wa lẹ́yọ lẹ́yọ. Ibikíbi tí wọn náà tó bá lọ́wọ́lọ́wọ́ máa kí Ànábì máa ń yan Ànábì, tó bá ń yan Ànábì tó bá ń ṣe àṣàdù fún Ànábì, oore tí wọn náà ló máa lékún. Sallallahu alayhi wa sallam. Afọ oníbòdà onímọ̀ wòláyà salli wa sallim daiman abada ala habibika khairil halqi kullihim. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. فاق نبينا وفي خلق ولم يدانوا في علم ولا كرم. ẹ bá ìwà Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. bàbá yìí jẹ́ kó yé wa ń gbé. fáàkọ́ nàbí sallallahu alayhi wa sallam. khaliki wà fi khuliki. gbogbo tó tẹ̀ wá nìkú mẹ́rin ayẹyẹ alágò yìí o. fáàkọ́ nàbí. ìkà Ànábì ojú yóò ní fọ́tẹ́ ní kò láyé. fáàkọ́ nàbí yìí nà fi khaliki wà fi khuliki. a ní dídá Ànábì nínú gbogbo àwọn Ànábì tọ́lọ́run bá dá láyé, dídá Ànábì kò jọ di gbogbo àwọn Ànábì tó kọjá wa lọ. fáàkọ́ nàbí yìí nà fi khaliki wà fi khuliki. fi khaliki wà fi khuliki. في خلقي وفي خلقي ولم يدانوه في علمي ولا كرمي. ولم يدانوه في علمي ولا كرمي. dídá Ànábì tọ́lọ́run bá dá Ànábì àwọn afájẹ́ kò yẹ wà ń gbé akhadha qabdatahu min nurihi faqala Allahu kuni habibi Muhammad. sallallahu alayhi wa sallam. ìyẹn jẹ́ pé Ọlọ́run mú ìmọ́lẹ̀ kan àbí ó mú ìkúnwọ́ kan nù mọ́lẹ̀ ara rẹ̀, ó wá jù ú sílẹ̀. nígbà tó bá tán ìmọ́lẹ̀ náà wá ń yípo aláraṣẹ Ọlọ́run, ìwà ń kí Ọlọ́run, ìwà ń yin Ọlọ́run. nígbà tó yin Ọlọ́run débi tó yin Ọlọ́run ọba dé, Ọlọ́run wá bá ìmọ́lẹ̀ náà sọ, ìwà ń jẹ́lẹ̀ hadha khalaqtuka ولهذا سميتك محمد صلى الله عليه وسلم. فاق نبينا في خلقه وفي خلقه
jama ti wò wá àwọn àgbà mẹ́ta kan ti wá lọ láàrin Ọlọ́run sànẹ́bì tọ́lọ́run bá tó fi ṣọlá kó lè máa jẹ́bi tá a máa rí ànábì pè sí kó lè máa jẹ́ ohun tá a máa rí pè má ànábì lára àkọ́kọ́ níjẹ́ ní àtàlùkù tẹ̀njíìzì àsọ̀lùhì àwọn àtàlùkù tẹ̀njíìzì alukọ̀dìm nígbà tọ́lọ́run bó dá ayé táyé ti ń bẹ tọ́lọ́run ti dáyé táyé ti ń bẹ mẹ́ títí dídáyé tọ́lọ́run mọ̀ dáyé alukọ̀dìmù nìyẹn ànábì ti wáyé ńgbà náà. sallallahu alayhi wa sallam. nígbà tó wá tán ó wá kó wáyà gbàrà ó wá lọ sí àtàlùkù tẹ̀njíìzì àsọ̀lùhì nígbà tó wá tán ó wá lọ sí àtàlùkù tẹ̀njíìzì elhadis àtàlùkù tẹ̀njíìzì elhadis ni òun ló wá lára Aminatu pọ̀lú Abdullahi tí ṣe bàbá Nabi sallallahu alayhi wa sallam tí wọ́n ń jẹ́ fàákọ́ nàbí yìí fi khaliki wa fi khulqi. dídá ànábì tọ́lọ́wọ́n bá dá ànábì ó dájú gbogbo ẹ̀dá tó kọjá wá lọ kó dídá ànábì kò sá ànábì kan tó dáa tó ànábì. fàákọ́ nàbí yìí fi khaliki wa fi khulqi. inú dídá tọ́lọ́wọ́n bá tó dá ànábì kan ọlọ́run dá ànábì kan tó bá àyàfà ànábì ya Muhammadu. fàákọ́ nàbí fi khaliki wa fi khulqi. sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. walam yudanuhu fi ilmi wala karami. walam yudanuhu fi ilmi wala karami. bẹ́ẹ̀ náà ni. walam yudanuhu fi ilmi wala karami. àti tó wà fi khulqi. fàákọ́ nàbí fi khulqi wa fi khulqi. ànábì tá ń wí ìwà fi khulqi nínú ìwà kò sẹ́ni tó níwà tó ànábì ọlọ́run wájú ẹ̀ fi kó wá innaka la'ala khulqin azim. kò sí ẹni tó níwà tá ànábì ẹni tó dáa jù láyé tó ànábì kò sí nínú dídá tọ́lọ́run dẹ̀jà láyé tó ànábì kò sí nínú ìwà tọ́lọ́run tí kò dáa jù láyé nínú ìwà tó bá ń wá ìwà láyé ànábì ni kò mú. khulqi wa fi khalqi wa fi khulqi. wọ́n á bi Aisha ipe kí ni wà ànábì ó ní khuluquhu wa wal Qur'an. gbogbo ẹni tó bá kọ́ṣe ànábì láyé kó súnmọ́ Al-Qur'ani tí bá súnmọ́ Al-Qur'ani ló ra ànábì ń bẹ̀ nínú ìwà nínú ìṣe nínú iṣẹ́ nínú ọ̀rọ̀ nínú rìn nínú jíjẹ nínú mímu. fàákọ́ nàbí fi khalqi wa fi khulqi. àní nínú ìwà kò sá ànábì kan tí wọ́n dà tó ànábì. fàákọ́ nàbí fi nítorí aago tí ń lọ nìṣó wa fi khulqi. walam yudanuhu fi ilmi wala karami. gbogbo jama tí wọ́n wá nígun mẹ́rin ayé náà yẹn ẹ̀ bá ń yòówó ànábì Muhammadu. sallallahu alayhi wa sallam. ẹ bá ti ń yòówó ànábì tẹ́ ti ń ṣí ẹ̀ fún gbogbo ayé táyé ti ń gbọ́ tẹ́yìn náà ti bá wọn kí ànábì ẹ̀ mọ̀ jèrè ń bẹ̀ ẹ̀ ní ṣọ́ọ̀tì ní ń bẹ̀ ẹ̀ ní màdàmú ń bẹ̀ ẹ̀ ní mọ̀ wàhálà ń bẹ̀. sallallahu alayhi wa sallam. oge tó bá kí láyé máa kí ànábì tó o bá rí jẹ láyé máa kí ànábì tó o bá rí mu láyé máa kí ànábì gbogbo ohun tí máa ń jẹ ìbànújẹ́ ló ń gbèsè ayẹyẹ láyé tó bá ti kí ànábì ìbànújẹ́ sì lọ́lẹ̀ kan náà. afa jẹ́ àlè lọ́nu àsọyísọ Rasulu lónìí. ọ̀làyà sọ́ọ̀lì wàsẹ́lì ń dá ìmọ̀nà àbàdà. alábìbíkà khairil khalqi kullihim. sallallahu alaihi wasallam. khairil khalqi kullihim. tabana a kama lọ jìnnà ń bẹ̀. nítorí pé dídá ànábì tá à ń sọ yìí tábà máa sọ dídá ànábì láyé lọ́dọ̀ àwọn àfa sallallahu alaihi wasallam. ilẹ̀ oṣù ló mọ̀ wàlámù yóò dànù fi báwí. wàlámù yóò dànù fi ilmi wàlá karami. gbogbo ànábì gbogbo tí wọ́n wálé ayé tí wọ́n lo ìmọ́lẹ̀ inú ìmọ́lẹ̀ ànábì láti tán ìmọ́lẹ̀ fún wọn. wàlámù yóò dànù fi. gbogbo ànábì tán wáyé tán lo ìhàn láyé inú ìhàn ànábì láti tán ìhàn fún wọn. wàlámù yóò dànù
fi ilmi wala karami. gbogbo ohun tí ń jẹ́ àpọ́nlé gbogbo ohun tí ń jẹ́ ọ̀rẹ́ tán lò láyé látara ọ̀rẹ́ ànábì látara àpọ́nlé ànábì. wala karami mawlaya salli wa sallim daiman abada ala habibika khayril khalqi kullihim. tá a máa mú nínú ẹ̀ṣẹ̀ ànábì máwùn tá à ń bá bọ̀ yìí agbẹ́jọ́ òun pé agbadébi ìfẹ́ òun la nafsi nígbà gbogbo àwọn ànábì gbogbo tí wọ́n wálé ayé gbogbo mùjísà tí wọ́n lò ó ti kú ó ti lọ ṣùgbọ́n ìfẹ́ òun la nafsi nínú máwùn tá à ń bá bọ̀ yìí ànábì Muhammad sallallahu alayhi wa sallam mùjísà tiẹ̀ ọlọ́run pa mọ́ra fún ọlọ́run tọ́jú ẹ̀ díjọ́ àlìkìyámọ̀ fún kọ́mọ lò ànábì wa Musa nígbà tó ti wálé ayé tó ti lu ọ̀pá pọ̀lá àwọn ọmọ Ísírẹ́lì ó ti kú nù ní ànábì Ìsá nígbà tó ti wálé ayé tó ti jókòó nígbà tó ti lọ ó ti kú nù ní gbogbo ẹnikẹ́ni tó máa wálé ayé lónìí tó lóun náà pákan lónìí irọ́ ní ń pa gbogbo ẹnikẹ́ni tó máa wálé ayé lónìí tó lóun lè jí òkú irọ́ ní ń pa ṣùgbọ́n ànábì Muhammadu gbogbo ohun tí ń jẹ́ mùjísà tiẹ̀ atọ́jú ẹ̀ fún dàlìkìyámà gbogbo ojú tí ò wá nígun mẹ́rin ayé lọ́wọ́lọ́wọ́ adébi àtọ́ ìṣòro rasul àti ìlérí tútán nítorí pé ànábì kẹjú jù bẹ́ẹ̀ lọ. nípa báyìí gbogbo ojú tí ò wá nígun mẹ́rin ayé yányán ẹ máa bá a kí ànábì ẹ máa bá a yìn ànábì. ṣégeṣége fanabi Muhammadu sallallahu alaihi wasallam. Rabbana ọba mi ta'ala. afádámọ ànílè lọ yóò kẹ́yìn kó mọ ẹ̀ nìkan lẹ̀ látàyè títí dé kíyàmá. kí ló wí ní sí. ṣégeṣége fanabi Muhammadu. ọlọ́run wọlé àbí tá a dé yìí. bàbá ṣe òṣìṣẹ́ mọ́sàbá kẹ́ wọn lẹ́nu kíyàmá àwọn ni wọ́n sọ ádà báyìí mọ́sàbá kẹ́ mọ́sàbá gẹ̀ wọ́n àdúgbò ẹbí ìdòwú yányán wọ́n máa ń ṣe kọ́ ọ̀hájà gani àdúgbò sẹ́ni àti gbogbo mọ̀kúmọ̀gì yányán nítorí mọ́sàbá kẹ́ mọ́sàbá gẹ̀ wọ́n. bàbá tó bí wa Alhaji Abdulmuqti tí wọ́n di lọ mọ́sàbá kẹ́ mọ́sàbá gẹ̀ wọ́n àti gbogbo buhari ní gúnmẹ́ ayé mọ́sàbá kẹ́ mọ́sàbá gẹ̀ wọ́n gbogbo yìí ti wá ní gúnmẹ́ ayé wọ́n lọ́mọ ta ìkí ànẹ́bí kọ́mọ́tọ́ fún pa kúndílé yẹn mọ́sàbá kẹ́ mọ́sàbá gẹ̀ wọ́n ẹ tún máa pàdé wa nínú ọ̀tí pọ̀ lẹ́yìn.